àwọn tó jẹ́ onílàáká èèyàn tí wọ́n sì lọ́kàn tó dáa, mo fẹ́ kí wọ́n mọ bá mi lọ. Ọ̀rọ̀ fẹ́ tó bí ìṣẹ́jú mélòó kan. ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́, ọ̀pọ̀lọpọ̀ ń wo ìmáàmù pé onígbéraga, onígàrú. Ní bí àsìkò kan sẹ́yìn, ojú kan náà lájọ fi ń wò, ojú tá a fi ń wò ó jọra wọn. Ṣùgbọ́n ní àwọn àsìkò bí ọjọ́ mélòó kan wá sí ìsìn pẹ̀lú àwọn ìwádìí kan, torí pé kí èmi ò tó lè sọ̀rọ̀ lórí nǹkan kan ní ṣe ìwádìí tó tó. Ń tó sápamọ́ sínú ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀pọ̀, tó sì jẹ́ wípé ọ̀rọ̀ yẹn kò ṣeé sọ síta. Àwọn tí wọ́n gbógun ti ìmáàmù wọn ò lè rò síta, ìmáàmù gangan fúnra wọn ò lè rò síta. Ẹ jẹ́ ń gbé yín débì kan. Èyí ńlá ká ìmọ̀ ń bá sọ̀rọ̀. Ẹ lọ wo ohun tó ṣẹlẹ̀ ní ìlú Ẹ̀pẹ́ láwọn àsìkò kan sẹ́yìn níbi ọ̀rọ̀ ó ṣe máàmù náà ni, tí wọ́n jọ fà débi pé wọ́n jọ jà ní mọ́sálásí, tí wọ́n fi pé wọ́n pọlọ́pàá gbé ìmáàmù ó ṣe máàmù. Ṣé ẹ mọ̀ pọ́rọ̀ rẹ̀ lọ́nbẹ̀ kẹtàn ọ̀rọ̀ sì wà ń bẹ̀. Ṣé rí nǹkan kan mo fẹ́ kẹ́ dá wa padà sí? Ẹ̀sìn mùsùlùmí ó níbi tó ti wá, ó sì ní òfin tó wà ń bẹ̀ nínú òwe tí wọ́n gbàgbọ́ tí ṣe Kùránì. Àwa tí àdánwò tó wá wà nílẹ̀ tí ń fa wàhálà gan ni pé látayébáyé àwọn tí wọ́n kọ́kọ́ ń ṣẹ̀sìn yìí, tí wọ́n súnmọ́ àwọn bàbá tí wọ́n bá ń lẹ̀ tí wọ́n mọ̀ pẹ̀sì ń kọ́ wọn, wọn ò gba àwọn nǹkan tó jẹ mọ́ nǹkan bíi àmú nǹkan mọ́ nǹkan, wọn ò gbà kúrò lọ́wọ́ wọn. Débi pé gan ọ̀pọ̀lọpọ̀ ńlẹ̀ Yorùbá tí wọ́n láwọn gba ẹ̀sìn yẹn, wọ́n tó ń ṣe nǹkan mìíràn tó yàtọ̀ sí ẹ̀sìn yẹn. So wọ́n wá ń kó méjèèjì papọ̀, wọ́n wá ń kó papọ̀. Ẹ sì pé bójúmọ́ ṣe mọ́ ni ìmọ̀ ń jágùn sí. Ifun tó jẹ mọ́ ìmọ̀ ìgbàlódé gan tá à ń lò ní ìsìn. Nígbà kan níbo la ti ń lo fóònù, kí ni ń jẹ́ ẹ̀rọ agbágbé ńgbà kan, kò sí, tó bá ti ẹ̀ wà kò sí lọ́dọ̀ wa ń bí. Ní ìsìn tá a bá fẹ́ rẹ́ tó wà nílùú òyìnbó á bá sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni ìmọ̀ ṣe ń jágùn lọ sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n àwọn àgbàlagbà yẹn, kódà ẹlòmíì tí ó lè wọ́n fẹ́ jẹ oyè kan báyìí, bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ Yorùbá tí wọ́n kọ́ wọn bá wọn bí kọ̀ọ̀kan, wọ́n ti kìbọnú ọ̀rọ̀ ìmáàmù tó jẹ́ pé wọ́n fọwọ́ wọn léná, pàápàá jùlọ fáwọn ọba gan, wọ́n fọwọ́ àwọn ọba léná. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹni tó bá láǹfààní àti lọ sí ààfin bàbá Olúwo tilẹ̀ wò níbi ètò kan táwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ṣe fún wọn bí àná àbíjọ́ wo, nínú ọ̀rọ̀ táwọn oríṣi àwọn ọba yẹn ń sọ, tó rọ́pọ̀lọpọ̀ ọba ló wá bẹ́ẹ̀, ọ̀rọ̀ tí wọ́n ń sọ, ẹni tó bá ní làákàyè tó bá lọ́pọlọ yóò mú ọgbọ́n kan àbí kejì ń bẹ, yóò gbé pọ̀ mọ́rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ń dojúkọ lábẹ́nú tí wọn ò tó bẹ́ẹ̀ tí wọ́n sọ bọ́ta. Ẹ jẹ́ ń padà sọ̀rọ̀ ibi ọ̀rọ̀ Ìpẹ́. Ó ṣe jẹ́ pé ẹ máa fi ọ̀rọ̀ nǹkan ìṣẹ̀ṣe tó jẹ mọ́ ṣẹ̀ṣe ẹ máa fi lọ odidi ìmáàmù mọ́sáàsì. Ọ̀rọ̀ Ìpẹ́ mọ́ ń padà sí wọn o, kẹ́ ẹ máa fi lọ mọ́ọ̀mù pé kí mọ́ọ̀mù wá wọ ẹgbẹ́ ayé kọ́ wá wọ ẹgbẹ́ awo fún kẹ́ni, kí ló fẹ́ fi ṣe? Sóò ní ó fi ka Kùránì táwọn mùsùlùmí ọgbọ̀. Ǹjẹ́ lẹ́gbẹ́ awo ń bẹ́nu Kùránì sí ń bẹ́nu ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam sí ń bẹ́ẹ̀ kò sí ń bẹ́ẹ̀. Èmi ò ní ní wọ́n fi ń lọ mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ o, ẹ má sì mí gbọ́ o.